So Mama preach peace. Ẹ̀yin èèyàn wa, èyí wà lẹ́ni ò sí nǹkan nínú fídíò tòní. Ǹjẹ́ ti ṣe tán láti gbọ́ àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí? Ẹ̀yin èèyàn wa, ẹ tara ṣàṣà kí ẹ wá nǹkan fìdílé láti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí. Nítorí nínú fídíò yìí lẹ ó ti máa gbọ́ bí Lizzy Anjorin ṣe sọ wípé òun àti Ìyábọ̀ Òjó àwọn ò jà mọ́ o, àwọn ti embrace peace. Ẹ̀yin èèyàn wa, ẹ farabalẹ̀ kí ẹ wá nǹkan fìdílé láti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tó wà nínú fídíò yìí. As a mother, and we both embrace peace as ọmọ tó gbọ́ràn. Èmi dẹ̀ jẹ́ kí ó yé mọ́mì ìyá alálùbáríkà tó máa dáa fún. Màmá mi ò lè dákẹ́ kú o, torí ìnèdè oníye bloggers tó ń jáde fún mi. Mo ti dákẹ́ nígbà kan rí. Nígbà tí mo dákẹ́ tí mò ń jó, nígbà tí gbogbo ẹ̀ tán, èmi nìkan ló kù o. Àyàm tí wá tọ́pẹ́ mi ní wá yín tì. Ẹnu yín á tọ́pẹ́, ọ̀rọ̀ yín á dayọ̀. Really? Èmi ò lè kú fún Ọ̀táyọ̀, because the only thing that still keep my feet on this ground of the living is by giving them back to back. I choose my battle wisely. I don't fight strangers. I don't put my mouth in things that doesn't concern me. I mind my business. Jẹ́jẹ́ mi ni mò ń lọ. And Mama said, àwa méjèèjì yẹn, Chuchu Ashrop ṣe wà, ẹ ṣe, àwa méjèèjì yìí làwọn ní interest lé lórí. Àwa méjèèjì. Mama understand assignment yẹn. Kò sí abiyamọ tó máa ní kí n dákẹ́ lórí social media yìí. Àwọn ará social media yìí wọ́n ti ṣe àṣejù, àṣetẹ́, nítorí pé ẹ fẹ́ gba owó lọ́wọ́ èèyàn, nítorí pé ẹ fẹ́ bà tèèyàn jẹ́, nítorí pé ẹ fẹ́ sọ lé ọ̀dá dahoro, ẹ dẹ̀ mú irọ́ ńláńlá, ẹ bà tèèyàn jẹ́. Jẹ́jẹ́ mi ni mò ń lọ nílé ayé mi. Ọ̀rẹ́ tó bá yàn kò lè wọ̀ mí lójú. Ọkọ ilé ẹ kò lè wọ̀ mí lójú. Iṣẹ́ tó ń ṣe kò lè wọ̀ mí lójú. Kò sí nǹkan anybody tó máa ń wọ̀ mí lójú, torí wípé 24 hours ò tó mi ṣiṣẹ́. Who noticed that thing about me? That I mind my business. If minding your business is a person, ẹjọ, who is that person? Ẹ wo irú Fúnmiláyọ̀ Adédèjì. Ṣé àsìkò tó ń ṣe show fún yàn ló ṣe show fún mi? Ẹ wo Lizzy Ọ̀dẹ́ Ìgbè. Ṣó yẹ kó ṣerú show yẹn? Ṣé mo wá fún? Ṣé mo bàjà? For the fact pé Lizzy Ọ̀dẹ́ Ìgbè ó ṣerú show yẹn fún mi, wàláì tàláì, ó jẹ́ kí orí mi kó tún tọ́ spin. Orí mi tọ́ spin. How many of you have seen that show tí Lizzy Ọ̀dẹ́ Ìgbè ṣe? How many of you? Show yẹn mi ò lè forgive ẹ. Ìṣẹ̀dá mi ò lè forgive ẹ. Ẹ wo nǹkan tí Fúnmiláyọ̀ Adédèjì ṣe. Ìṣẹ̀dá mi ò lè forgive ẹ. Mi ní wá yín tí no excuse for poverty, iṣẹ́ lóògùn iṣẹ́.
ẹ wá wo ohun tí àwọn ará Tom Jones ṣe. Tell me what can remove that thing in my brain. Just tell me one thing that can remove that thing from my brain. What àwọn ará Tom Jones ṣe fún mi. How many of you lẹ ti wo video tí mo post láàárọ̀ yìí? Ta ni nínú yín tó gbàdúrà arú ẹ̀ fún ọmọ ẹ̀? Ẹni tí Ọlọ́run tó pọ́nlé ó ń ṣe business ẹ̀ kò dá sí yín. Ẹ wá imagine tó bá jẹ́ pé mi ò ń ṣe speaker, ṣé rò pé màá ṣì wà láyé lénìí? Tó bá jẹ́ pé mi ò speak for myself, ṣé rò pé màá ṣì wà láyé lénìí? Ṣé rí kíní tí àwọn ará Tom Jones ṣe fún mi yẹn? Àbámọ̀ ni fún wọn láyé àti lọ́run. That is the least thing tẹ́lẹ̀ ṣe.